òṣèlú àtàn. a ti wo fọ́ọ̀mù tó fún wa kò ń ṣọmọ ẹbí wa ní Jàdíàrà, kò ń ṣọmọ ẹbí wa ní Adébẹ̀rù, kò ń ṣe ẹbí wa níbì kankan. àwọn tó ń bá juwọ́ sí ìwé a ti rí i pé wọ́n ń ṣe olórí ẹbí kankan, wọ́n ń ṣe ẹni tá a mọ̀. Wasiu Ayinde màṣá pé lára wa ni àwọn ò mọ̀ rí o, òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ o, kò ń ṣòun lọ lórí ẹbí o, àwọn ó nẹ́gbọ̀n dáadáa tó pọ̀ níwájú ẹ̀ o, so iṣẹ́ ara ẹ̀ ló jẹ́ o, kò sí kankan tó mọ̀ gọ́ọ̀dù náà mọ̀ ń pẹ́ o, àwọn ọmọ bí òdù náà àmọ́ ń pẹ́ yẹn náà ṣe ní kí n wá o, ni mo ṣe wá sílé ńlá lẹ́nìí o. kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀tẹ̀jọ yìí wà tí bàbá dé láti dọ̀wá ọmọ 4 péré náà bí Ìjẹ̀bú Òde, kò dẹ̀ sí ṣẹ̀tẹ̀jọ yìí nínú wọn, bàbá mi nìkan lọkùnrin tó wà náà àwọn Jàdíàrà. ọjọ́ bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ K1 the ultimate ó ti di ọ̀rọ̀ òṣèlú nípa bí K1 the ultimate bó ṣe jáde síta wípé òun náà fẹ́ dupò ọba Awujale tìlú Ìjẹ̀bú Òde. ọ̀rọ̀ ń ti di ọ̀rọ̀ òṣèlú pẹ̀lú àwọn nǹkan tí à ń padà ń rí tó ń ṣẹlẹ̀ eléyìí tó ń tẹ̀ wá lọ́wọ́. kí ni mo rí kí ni mo gbọ́ tí mo fi sọ wípé ọ̀rọ̀ wọn ti ń di olóṣèlú dé kí wọ́n ti ń tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ yẹn. kí ni mo rí kí ni mo gbọ́ màá mú wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a jọ mọ́ bàbọ̀ bí mo ṣe ń mú wá fún yín, bí mo ṣe ń fẹ́ mọ́ tó wẹ́lẹ́wẹ́lẹ́, mo fẹ́ kẹ́ ẹ mọ́ fi làákàyè àti òye ọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ́ fi bá mi lọ. tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí wípé ṣáájú òní K1 the ultimate ló ti jáde ló ti kọ̀wé sí ìdílé ọlọ́mọ ọba Fúsẹ́ngbúwà wípé òun náà fẹ́ dupò ọba Awujale tìlú Ìjẹ̀bú Òde o, tí wọ́n sì sọ wípé tó bá rí bẹ́ẹ̀ lọ gba fọ́ọ̀mù. kódà wọ́n jẹ́ kó yé K1 pé àsìkò tí àwọn fi síta láti gba fọ́ọ̀mù pé ó ti fẹ́ dópin, ṣùgbọ́n àwọn fún K1 the ultimate láǹfààní ọjọ́ bíi 2 sí 3 sí kó fi gba fọ́ọ̀mù, kó fi fíìlì fọ́ọ̀mù, kó fi dá padà. ṣùgbọ́n tó wá yà wá lẹ́nu tó ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wípé K1 the ultimate ó ti fíìlì fọ́ọ̀mù, ó dẹ̀ ti dá fọ́ọ̀mù padà. ìdílé ọlọ́mọ ọba Fúsẹ́ngbúwà tí ọpọ́n jíjẹ ọba Awujale tìlú Ìjẹ̀bú Òde sún kàn, wọ́n wá jẹ́ kó yé K1 the ultimate wípé ìdílé wọn ní kò wá láti ìdílé Jàdíàrà, wípé àwọn ọmọ nípa ẹni tí ó fọwọ́ síwèé fún K1 the ultimate tó tọwọ́ bọ̀wé fún un pé ìdílé Jàdíàrà ní K1 the ultimate ti wá, wípé àwọn ọmọ nìyẹn, wípé kò sì lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé kì í ṣe gbogbo ẹbí, kì í ṣe ìmọ̀ sí ẹbí, pé ìdí olórí ẹbí ìdílé Jàdíàrà kò lọ́wọ́ sí, kò mọ̀ sí bí Ọdẹ́táyọ̀ Odùnẹ́yẹ bó ṣe lọ tọwọ́ bọ̀wé fún K1 the ultimate, wípé ọmọ ìdílé Jàdíàrà ní pé ẹni tó tọwọ́ bọ̀wé fún K1 the ultimate yìí gan ọ̀rọ̀ tiẹ̀ gan ní bá nínú ìdílé Jàdíàrà, bó ló ṣe wá jẹ́ pé àwọn ọmọ K1 rí o. àwọn agbéra ìyẹn àwọn olórí ẹbí Jàdíàrà tó jẹ́ igun kan nínú ẹbí ọlọ́mọ ọba Fúsẹ́ngbúwà nílùú Ìjẹ̀bú Òde, wọ́n wá gbéra wọ́n lọ sílé ńlá láti lọ sọ fún olórí ẹbí ní Fúsẹ́ngbúwà ruling house wípé fọ́ọ̀mù tí K1 the ultimate tó mú wá fún yín tó fi ń sọ wípé ọmọ ìdílé Jàdíàrà lòun, pé kò rí bẹ́ẹ̀ o, pé K1 the ultimate kì í sọmọ, kì í ṣe kò wá láti ìdílé Jàdíàrà, torí pé ẹni tó sì tọwọ́ bọ̀wé fún Ọdẹ́táyọ̀ Odùnẹ́yẹ yẹn pé bó ṣe lọ tọwọ́ bọ̀wé fún K1 the ultimate pé kò jẹ́ ìmọ̀ sí gbogbo ẹbí, ẹbí ò mọ̀ sí, olórí ẹbí Fúsẹ́ngbúwà, olórí ẹbí Jàdíàrà kò mọ̀ sí, gbogbo àwọn abẹnugan nínú ẹbí Jàdíàrà wọn ò mọ̀ sí bí Ọdẹ́táyọ̀ bó ṣe lè tọwọ́ bọ̀wé fún K1 the ultimate, pé bó lè ṣe wá jẹ́ wípé ó jẹ́ nǹkan tí àwọn wá sí ilé ńlá láti wá sọ fún gbogbo ẹbí o. wọ́n wá ń sọ fún gbogbo ẹbí Fúsẹ́ngbúwà wípé pẹ̀lú nǹkan tó wá ṣẹlẹ̀ yìí àwọn ọ̀dá K1 mọ́ o,
àwọn ò sì fọwọ́ sí i torí pé àwọn ń sọ tìgboyà wípé K1 The Ultimate kì í ṣe ọmọ ìdílé Jadiara tó jẹ́ igun kan nínú ẹbí ọlọ́mọọba Fúsẹ̀ngbúwà nílùú Ìjẹ̀bú Òde tí ọpọ́n jíjẹ ọba Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde tó sún kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nìyẹn. ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ tí mo mú wá fún yín nínú fídíò tí mo fẹ́ mú wá fún yín yìí. tẹ́ ẹ bá gbọ́ tán màá wá fẹ́ kẹ́ ẹ fi èrò àti òye ti yín hàn lẹ́yìn àyè àríwísí láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí torí mo mọ̀ wípé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, ẹ̀yin onílàákàyè ilẹ̀ ń gbọ́ wa lẹ̀ ń wò wá lórí ìkànnì yìí. mo sì mọ̀ wípé gbogbo tá à ń mú wá lẹ máa ń bá wa lọ bá a ṣe máa ń mú wá fún yín. ó sì yé yín, kódà ó yé yín jù àwa gan lọ, ṣùgbọ́n àǹfààní làwa ní tí a fi ń mú wá fún yín tẹ́ ẹ fi ń gbọ́ wa. níta sì ṣe àgbékalẹ̀ ìkànnì yìí sí òun náà ni láti máa jẹ́ kẹ́ ẹ mọ bí nǹkan ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ ká lè máa fi tó yín létí kẹ́yìn náà lè mọ bí nǹkan ṣe ń lọ. ẹ wà ń lé ní o, ẹ sì ń lé ní o, ẹ wà Nàìjíríà, ẹ sí Nàìjíríà ní o, ká òkè òkun lẹ́wà ní o, kẹ́ ẹ lè mọ bí ṣe ń lọ, kẹ́ ẹ sì lè máa fi èrò àti ìwòye ti yín kẹ́ ẹ lè máa fi ṣọwọ́ sí wa lórí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílùú gẹ́gẹ́ bí ó bá ṣe ń lọ. màá mú fídíò yẹn wá tí màá mú wá fún yín tẹ́ ẹ wò ó tẹ́ ẹ gbọ́, ṣùgbọ́n kí n tó mú fídíò yẹn wá ẹ jẹ́ kí n mú wá fún yín bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ́ kó lè bá yé yín dáadáa. gẹ́gẹ́ bí ìròyìn ṣe tẹ̀ wá lọ́wọ́, the Fúsẹ̀ngbúwà ruling house of Ijebu Òde has formally dismissed the lineage claim submitted by Fuji legend Wasiu Ayinde Marshal, popularly known as K1, ruling that his application to join the Awujale selection process is null, void, and of no consequence. In a strongly worded letter dated December 11, 2025, and addressed to the musician, the ruling house stated that its investigation found no genealogical evidence linking K1 to the Jadiara ruling house or the broader Fúsẹ̀ngbúwà lineage, whose turn it is to present the next Awujale of Ijebu land. Signed by the chairman of the Fúsẹ̀ngbúwà ruling house, Ọ̀túnba Lateef Owóyẹmí, the statement faulted the certification on Ayinde's submitted form, noting that it was endorsed by Adétayọ̀ Àbáyọ̀mí Odúnẹ́yẹ, described as a purported family unit head with no recognition within the Jadiara royal house. The ruling house further queried the timeline of the endorsement, noting that Odúnẹ́yẹ allegedly certified the document on December 8, 2 days before K1 reportedly signed it on December 10, describing the document as pre-signed. I quote, "Our extensive investigation has not revealed any proof of your membership of the Jadiara royal house or indeed that of Fúsẹ̀ngbúwà ruling house," the statement said, adding that Odúnẹ́yẹ had no local standing to authenticate early lineage documents. The ruling house therefore declared the singer's lineage form invalid, stressing, "For the avoidance of doubt, your claim to the membership of Fúsẹ̀ngbúwà ruling house is rejected and the completed form is of no consequence." Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ́, òun náà lẹ gbọ́ tí a mú wá fún yín yẹn. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kájọ gbọ́ fídíò yìí. Fídíò yẹn ló ń ṣàfihàn gbogbo àwọn nǹkan tí mo ti mú wá fún yín lórí ètò yìí. Ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Tẹ́ bá gbọ́ tán kẹ́ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye ti yín lórí rẹ̀. a ti wo fọ́ọ̀mù tó fún wa kò ń ṣọmọ ẹbí wa ní Jàdíàrà, kò
kò ń ṣọmọ bí wa ní adébẹ̀rù kò ń ṣe bí wa níbì kankan àwọn tó ń bá juwọ́ sí ìwé àti rí i pé wọn ń ṣe olórí ẹbí kankan wọn ń ṣe ẹni tá a mọ̀. Wasiu Ayinde màṣá pé lára wa ni àwọn ò mọ̀ rí o òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ o kò ń ṣòun lọ lórí ẹbí o àwọn ó nẹ́gbọ̀n dáadáa tó pọ̀ níwájú ẹ̀ o so iṣẹ́ ara ẹ̀ ló jẹ́ o kò sí kankan tó mọ̀ tọ́jú náà mọ̀ ń pẹ́ o àwọn ọmọ bí òdùn náà àmọ́ ń pẹ́ yẹn náà ṣe ní kí n wá o ní ṣe wá sílé ńlá lẹ́nìí o. kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀tẹ̀jọ yìí wà tí bàbá dé láti dọ̀wá ọmọ 4 péré náà bí Ìjẹ̀bú Òde kò dẹ̀ sí ṣẹ̀tẹ̀jọ yìí nínú wọn bàbá mi nìkan lọkùnrin tó wà náà àwọn jàjára. ó dá sí méjì o kí gbogbo wa fetí sílẹ̀ tí nǹkan tàbí wá sí ìpàdé ìlénu rẹ̀ ó dá sí méjì ṣùgbọ́n méjì ni àtìmọ́ba ń sẹ̀ yìí èyí tí ìjọba máa tẹ̀lé inú ẹ̀ àti ìmọ̀ ìkan ni pé kí àwọn ọmọọba lọ jókòó láàrin ilé wọn kàn mú orúkọ èèyàn jáde ìyẹn ìkan ṣùgbọ́n láti nǹkan bíi 30 ọdún sẹ́yìn tí èmi ti ń rí wọn dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ mọ́ mo dẹ̀ nírò pé ó lè jẹ́ pé bọ́dẹ̀ ṣe ń ṣe ń sẹ̀ yìí ló máa ṣe tiwa náà kí ni wọ́n ṣe máa ń ṣe Ministry of Chieftaincy láti Abẹ́òkúta local government chairman kọ̀wé sí àwọn ìdílé tí ọba kan o láàrin ìjọ 14 ńkọ́ kàn ṣe ìpàdé gbangba lójú gbogbo ayé kàn ọmọ ọba ṣe ìpàdé ńbẹ̀ kàn dẹ̀ máa yọwọ́ sókè èmi lágbájá mo fẹ́ kí Túndé ní kó jẹ Àwùjalẹ̀ ta ní fọwọ́ sí ẹnìkan sọ pé yes wọn á kọ́ ẹ̀kẹ́ tó ń lẹ̀ ta ló tún kù o wọn á ṣe yẹn títí tó bá jẹ́ ẹni 20 ní wọn morúkọ ẹ̀ lẹ̀ ó parí nìyẹn tó bá jẹ́ 8 ó parí nìyẹn bàtà wà dẹ̀ pé any further nomination tó o bá sí mọ́ wọn á ní kàn ṣe closing prayer àti ìmọ̀ èyí tí ìjọba máa ní ká lò lọ́nà méjèèjì so ọwọ́ àlọ́ ń ṣe àdánwò àlọ́ ń sanwó sẹ́yìn àlọ́ ń ṣe owó ń bí a ṣe owó lọ́hùn mi ò mọ̀ bí o máa wúlò bí ò ní wúlò fún ọ̀hún tó ń ṣe o a dẹ̀ ti ń gbọ́ oríṣiríṣi pé àwọn ọlọ́lá wọ́n ti ń gbé owó oríṣiríṣi wá sí ọ̀dọ̀ wa níjẹ̀bú ń bí tó dẹ̀ dídí sẹ́ pé business tó dẹ̀ dàtà jù níjẹ̀bú náà ni pé mo lè fẹ́ ṣọba mo lè fẹ́ jọba nǹkan tèmi sọ fún wọn èèyàn ni pé kẹ́ni kankan má lọ mú owó lọ torí pé ẹnì kankan ò lè rẹ̀ kankan lọ́wọ́ o ẹnikẹ́ni ò lè fẹ́ anybody jẹ ọba o àfọlọ́hún Olódùmarè o orúkọ mi lágbájá ìyá mi lọ́mọ ọba o bàbá mi lọ́mọ ọba o ẹni tó bí bàbá mi kọ́ òun lọ́mọ ọba o ẹni tó bí bàbá mi kọ́ òun lọ́mọ ọba o títí ìran 7 tó máa fi tòde ọ̀dọ̀ Fúsẹ̀gbò wa o pé bẹ́ẹ̀ ló ń ti jáde wa o àdẹ̀kọ kí ló ti ṣe síjẹ̀bú kí ló ti ṣe sí Fúsẹ̀gbò Holy House kí ló dé plan láti ṣètò bá dépò ọba àkọsí pẹ̀lú a tún wá sáìn ìwé ìlérí pé tí wọ́n bá mú ohun tí wọ́n máa fi ṣe àti mú ọba náà tó ń kọ́ ohunkóhun tí ẹbí bá ṣe ló máa fara mọ́ o ò ní competition síjọba o ò ní competition sẹ́nì kankan o ò ní lọ sí ilé ẹjọ́ pé òun pẹ̀jọ́ kankan o àti pé tí wọ́n bá fi òun jẹ ọba ńkọ́ ẹnikẹ́ni tó bá fi jẹ ọba ńkọ́ òun múra láti ràn lọ́wọ́ láti ṣàánú ẹ̀ láti ṣèrànlọ́wọ́ fún ní palace kí ìgbà ẹ̀ nǹkan kó lè dojú ti ọba tó ti jẹ lọ o àti ń gbọ́ oríṣiríṣi pé tí àwọn ìdílé Fúsẹ̀gbò wà tí wọ́n bá mọ́ba wọ́n á lọ sí ìdílé mi irọ́ ni o kò ní ṣe láéláé lágbára náà kò ní ṣe láéláé torí pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí ẹnu wa máa kò a dẹ̀ máa ṣe pẹ̀lú rọrùn kí ló ṣe máa rí bẹ́ẹ̀ rí ni pé òtítọ́ la máa fi ṣe àní gbẹ́bọ̀dè àní sọ fẹ́ gbọ́n kò má dá àbúrò ẹ̀ lóhun ṣé òun tán rẹ̀ ààyè tí àbúrò ní òun ẹ̀ ní ẹ̀gbọ́n máa ní o kólukúlùkù lọ dilé ẹ̀mú dáadáa kó dẹ̀ tọ́jú ara ẹ̀ dáadáa torí oyè àtàfẹ́jẹ nǹkan kò ń ṣe oyè kékeré o ọ̀rọ̀ ọlọ́ba níbi kankan kọ́ kò ń ṣe eré ọmọdé o ẹni tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni kó má jìnnà sí pásítọ̀ ẹ̀ o kó máa ṣàdúrà fún lójoojúmọ́ kó máa gbààwẹ̀ fún o kẹ́fù má mu kéèdì má dì í kẹ́fìbọ̀dì múra gan o kó dẹ̀ máa gbàdúrà ńgbà gbogbo o kó máa gbàdúrà o kẹ́fù má mu kó má lọ síwájú plane kan fẹ́ gbé kórìn lẹ̀ ọlọ́run kó máa ṣọ́ gbogbo wa o torí pé kí ni
wọ́n ní tó bá fẹ́ jọba ìlú gbogbo egun ló máa jó kò sí olóògùn tó ò ní jáde pété ló ń bẹ jàbẹ má dá lóhùn mú nìkan lé tí n bá gbélé ìjọ méje wà gbúrò ẹ̀ so bó ṣe máa rí nìyẹn o kò ń ṣeré ọmọdé o kẹ́bọ̀dù yẹ ti get ara ẹ̀ ready o so nǹkan tí a fẹ́ sọ náà nǹkan ní èyí nǹkan kò ju yẹn lọ o